ẹ dúró, ẹ má tí ì lọ, bọ̀dá àgùntàn, àǹtí àgùntàn, àgùntàn Ísírẹ́lì lápapọ̀. Ẹ̀yin náà bá bá wọn nípìn bẹ́ẹ̀ torí gbogbo yín náà lẹ lọ́wọ́ ń bẹ bí Nàìjíríà ṣe bàjẹ́ kò sẹ́yìn ẹ̀yin ẹrú àtàgùntàn. So nǹkan tó wá ń yà wá lẹ́nu ni pé lẹ́ni yìí àwọn ọmọ ìyá Jésù àwọn bàbá ẹ̀ àwọn ìran Jésù wọ́n ti ń dìnáì Jésù báyìí. Ẹ̀yin àgùntàn Ísírẹ́lì nílẹ̀ Yorùbá ní Nàìjíríà lápapọ̀ ta lẹ fẹ́ fojú jọ báyìí. Àwọn ìran Jésù náà ti ń dìnáì rẹ̀ torí ìsìn ẹ ti mọ Jésù àwọn tó jẹ́ bí rẹ̀ lọ báyìí ẹ ti mọ Jésù àwọn tó jẹ́ ara rẹ̀ lọ. Pásítọ̀ ń lo private jet láì ṣiṣẹ́ kankan láì lóko láì lódò. Àwọn tó ń ṣe wàhálà lọ́tún méjèèjì gan wọn ò rí oúnjẹ gidi jẹ débi pé wọ́n rí aṣọ gidi wọ̀. Ẹ̀yin tẹ́ wá níṣẹ́ kankan tẹ́ ń polo Jésù fáwọn èèyàn ẹ̀ ń lo private jet. Ẹ̀yin ọmọ Nàìjíríà lákòókò ẹ kàn jí ká ronú. You can live your life without no religion. Kí ni religion ṣe nígbésí ayé yín? Kí ni religion contribute sínú ayé wa? Ó sọ wá dẹrú all over the world. A lè ronú mọ́. Àwọn ọmọ ìyá Jésù àwọn bàbá Jésù àwọn náà ti ń deny rẹ̀ yẹn. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Jésù tó gbé wá fún yín àwọn tó ní Jésù gangan wọ́n ti ń deny ẹ̀. Kálẹ̀ yín fẹ́ fojú jọba yìí ẹ̀yin àgùntàn. Ẹ sọ gbogbo wa dẹrú. A wúlò fún ìjọba, a wúlò fún orílẹ̀-èdè wa. Àfẹ́sìn. Níbo lẹ̀sìn gbé wa délé ni? Kò sí ìlú ọ̀hún everyday làkànbí ọlọ́ba máa ń sọ fún yín tí àwa aráàlú tá a bá ti fún ìjọba ní support ìlú yẹn ò lè ní dàgbàsókè kò ń ṣe èpè. Pásítọ̀ ń lo private jet iṣẹ́ kí lẹ̀ ń ṣe? Tó bá yẹ pé àwọn ọlọ́pàá wa àtàwọn ìjọba wa tó ti fààyè gbà yín pásítọ̀ ń lo private jet ẹjọ́ yẹn kán tì mọ́lé kán gbàgbé ẹ̀ sọ́wọ́n kán ju kọ́kọ́rọ́ prison tí wọ́n ti pásítọ̀ mọ́ gan kọ́kọ́rọ́ yẹn kán jù sódò òkun kán bódò òkun lọ ni ó ń lo private jet láì lóko láì lódò. Àwọn ìjọba wa ló ń fààyè gbà yín o bẹ̀tẹ̀ á nígbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run Elédùmarè pé one day monkey go market e no go come back. Àwọn ìjọba wa náà máa wake up níjọ́ kan ojú gbogbo yín á bó. Ẹ yájọ farabalẹ̀ wo fídíò yìí àwọn ọmọ ìyá Jésù àwọn bàbá rẹ̀ àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò ẹ̀ wọ́n ti ń dìnnà yẹn. Ẹ̀yin àgùntàn tó wá kó lẹ́rú kálẹ̀ fẹ́ fojú jọba yìí àṣírí ti tú. Ìròkété ó ti bọ́mọ yín lọ́wọ́ báyìí bó lẹ fẹ́ gọ sí. Àwọn ọmọ Jésù àwọn ẹbí ẹ̀ wọ́n ti ń dìnnà yẹn báyìí kí lẹ̀yin àgùntàn fẹ́ ṣe sí. Ẹ sọ pé ẹ̀sìn ẹgbẹ́ sí òde wa lórí ilé ayé wa wà ní kókó mọ́. Ẹ jẹ́ jí ká ronú abiyamọ lọ́kùnrin àti lóbìnrin. Ẹ jẹ́ ká fókọ̀sì nílé ayé wa ẹ jẹ́ ká fókọ̀sì ọjọ́ ọ̀la wa. Religion ò gbé wa débì kankan ó kàn sọ wá dẹrú ni everyday nílé ayé wa ń wọ́ọ̀sì sí ẹ̀sìn níbi tójú làdé yìí. Ẹ jẹ́ àjọ wo fídíò yẹn ká wo ohun tó ṣẹlẹ̀ mẹ́. Do you guys believe in Jesus Christ? No, I do not. Do you believe in Jesus Christ? Please don't. Do you believe in Jesus Christ? No, thank you. Do you believe in Jesus Christ? No. Do you two believe in Jesus Christ? No. Do you believe in Jesus Christ? No. Do you believe in Jesus Christ? No. Do you believe in God? That's my personal opinion. Do you believe in Jesus Christ? Do you believe in Jesus Christ? Do you believe in Jesus Christ? I'm good, brother. Thanks. Do you guys believe in Jesus Christ? No, I don't. No, sir. Do you guys believe in Jesus Christ? We're not. No. Do you believe in Jesus Christ? Have a good day. Do you two believe in Jesus Christ? That's David. Do you guys believe in Jesus Christ? Do you guys believe in Jesus Christ? Do you believe in Jesus Christ? Do you believe in Jesus Christ? Sorry. Do you guys believe in Jesus Christ? Can I have the oath? Do you two believe in Jesus Christ? Believe what about Jesus? That he's the Son of God and that he rose from the dead? I don't believe he's the Son of God. What do you believe? I believe that